Ṣé Yorùbá ní bí ó ṣe lè wù kí irùngbọ̀n gùn tó, ìpéǹpéjú bàbá rẹ̀ òun náà ni ó ń ṣe. Ìyẹn ló fà á tí àjọ aṣọ́bodè ilẹ̀ yìí ìyún Nigeria Customs Service Federal Operation Unit Zone A ti ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó tó wà ní Badagry bí wọ́n ṣe dojú ìjà kọ àwọn fàyàwọ́ lánàá òde yìí ní Badagry tí ń ṣe ìpínlẹ̀ Èkó. Àjọ aṣọ́bodè ilẹ̀ yìí ni wọ́n fi ìròyìn náà léde síta pẹ̀lú bí wọ́n ṣe ṣe ní àlàyé láti ẹnu ẹni tó jẹ́ alukoro àjọ náà ti ẹ̀ka ti Unity Zone A nípínlẹ̀ Èkó. Theophilus Doniya ó sọ di mímọ̀ wípé ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ 4 oṣù kẹfà ọdún tàwa yìí, ó ní àwọn pẹ̀lú àwọn fàyàwọ́ kan jọ gbé pẹ́rẹ́gì ìjà kaná látàrí pé wọ́n kẹ́fìn páwọn fàyàwọ́ náà ó ní wọ́n kó ìrẹsì tí wọ́n sì tún kó àwọn ọkọ̀ kan sórí ọkọ̀ ojú omi léyìí tí wọ́n fẹ́ kó sálọ jáde lọ sí ìlú ibòmíràn. Wọ́n ní lásìkò tí àwọn dá wọn dúró yìí tí wọ́n ń ṣe ìtúpalẹ̀ ẹrù òfin èyí tí àwọn fàyàwọ́ náà gbé, òun ni wọ́n kó ìbọn jáde tí wọ́n sì dojú ìjà kọ àwọn àjọ aṣọ́bodè ilẹ̀ yìí náà. Pẹ̀lú ìkúnlọ́wọ́ àjọ aṣọ́bodè àti àwọn ọmọ ogun ilẹ̀ yìí èèyàn sójà, wọ́n jẹ́rìí àwọn fàyàwọ́ náà tí wọ́n sì ní wọ́n ti fi páńpẹ́ òfin mú àwọn fàyàwọ́ ọ̀hún nígbà tí wọ́n ṣe ọ̀kan lára àwọn tó ṣáájú ikọ̀ aṣọ́bodè ilẹ̀ yìí Nigeria Customs tí wọ́n ṣe léṣe yamayama níbi tí wọ́n ti ní ìfigagbága lórí ìjà náà. Ṣùgbọ́n ṣá o, ọwọ́ àjọ aṣọ́bodè ilẹ̀ yìí ti tẹ àwọn ọ̀daràn náà tí wọ́n sì ti ní wọ́n ti wà ní akóló àwọn báyìí níbi tí ìwádìí ti ń tẹ̀síwájú lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ọ̀hún. Ṣé ìdìní ni àbí ẹ̀fún ni orin tí àwọn ará ìlú ń kọ pẹ̀lú bó ti já sí pé àwọn ọdẹ ìlú òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí ọ̀kan láàrin wọn tó sì yìnbọn pa ọdẹ ẹgbẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ọdẹ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sunday Ìjìọlá òun ni ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí látàrí pé ọdẹ tí wọ́n jọ ń dẹ̀gbẹ́ láti pa ẹran nínú igbó òun ni ó ṣe bẹ́ẹ̀ tí ó sì yìnbọn pa Sunday Ìjìọlá tó jẹ́ ẹni ọdún 43 ní ìpínlẹ̀ Ògùn. Lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 28 oṣù karùn-ún ọdún tí a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè Parapoyi ní ìlú Owódé-Kétu tí ń ṣe ìjọba ìbílẹ̀ Yewa North ní ìpínlẹ̀ Ògùn. Àwọn ọdẹ àdúgbò tí wọ́n tó bíi 7 ni wọ́n ní wọ́n kó ara wọn jọ ní agbègbè náà tí wọ́n sì ní wọ́n dẹ ìgbẹ́ lọ gẹ́gẹ́ bí ìṣe wọn láti lọ pa ẹran wálé. Wọ́n ṣe ní àlàyé wípé wọ́n rìnrìn tí wọ́n sì dẹ igbó títí ṣùgbọ́n tó já sí pé wọn kò rí ẹran kankan pa lásìkò náà. Àsìkò tí wọ́n ní wọ́n ń darí padà bọ̀ wá sí ilé ó ní wọ́n kẹ́fìn ẹran ńlá kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní àgbọ̀nrín tí àwọn èèyàn tún mọ̀ sí ìgalà. Ẹran yìí ni wọ́n sọ wípé ó fara wọ igbó lọ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lé ní àlè dojúbolẹ̀. Lílé tí wọ́n lé ẹran ọ̀hún ó ní wọ́n fi pín ara wọn sí ọ̀nà 3 wípé kí àwọn kan gba ìsàkọ̀tún kí àwọn kan gba ìsàkòsì kí àwọn míì kí wọ́n sì tún mú ọ̀nà tó sì kẹta gbà. Lákòókò tí wọ́n ń dọdẹ ẹran yìí ó ní wọ́n sọ wípé arákùnrin tí wọn kò tí ì fi orúkọ rẹ̀ léde lásìkò tí a fi ń kó ìròyìn jọ ó ní ó ṣe bẹ́ẹ̀ tí ó sì yìnbọn lu ẹran àgbọ̀nrín náà. Ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún àwọn ọdẹ náà nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ẹran tí ọdẹ náà yin ìbọn pa tí wọ́n sì bá òkú Sunday Ìjìọlá nílẹ̀
tó ti sùn gbalaja sínú àgbàrá ẹ̀jẹ̀ látàrí ọta ìbọn èyí tó ṣọṣẹ́ lára rẹ̀. Wọ́n sáré gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn èyí tó wà nítòsí, ṣùgbọ́n wọ́n ṣe ní àlàyé pé kí àwọn tó débi tí ilé ìwòsàn náà wà, ó ní eléru tó sungi tí aṣọ kò sì bá Ọmọyẹ mọ́. Ọmọyẹ Ìjìọlá ṣe bẹ́ẹ̀ ó sì rìn wọ ọjà lọ. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Odùtọ́lá ó ṣe lálàyé wípé ọ̀rọ̀ náà ti dé etí ìgbọ́ àwọn, ṣùgbọ́n àwọn tí ń dọdẹ arákùnrin tó jẹ́ ọdẹ tó ṣe bẹ́ẹ̀ yìnbọn pa ọdẹ ẹgbẹ́ rẹ̀ náà, tí wọ́n sì ṣe ní àlàyé pé ní kété tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀, òun ló ti bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó sì ti júbà ehoro kúrò nínú ìlú, ṣùgbọ́n ní àwọn tí ń wá báyìí tí àwọn yóò sì fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ lẹ́yìn tí ọwọ́ bá ti tẹ̀ ẹ́. Àwọn mọ̀lẹ́bí olóògbé Sunday Ìjìọlá wá ra ọwọ́ ẹ̀bẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n fi síta wípé kí ìjọba ìpínlẹ̀ Ògùn kí ó yọ̀ǹda òkú mọ̀lẹ́bí àwọn fún àwọn, kí àwọn lè ṣe ìgbésẹ̀ tó tọ́ àtèyí tó yẹ láti sin òkú náà nílànà títí ọ̀dọ̀ tàwọn. Èkó láàrin àlìkámà ó ní Arẹ́gbẹ́ṣọlá nínú ẹgbẹ́ òṣèlú APC kàńdá nínú ìrẹsì sì tún ní pẹ̀lú. Ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún APC tí orúkọ rẹ̀ ń jẹ́ Tajudeen Lawal, òun ló sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lánàá òde yìí. Ó ṣe ní àlàyé nínú àtẹ̀jáde náà wípé ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì tún jẹ́ mínísítà fún ètò ọrọ̀ abẹ́lé tẹ́lẹ̀ rí ní ilẹ̀ yìí ìyún ọ̀gbẹ́ni Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, ó ní ó ti sọ wípé kì í ṣe ara àwọn ẹgbẹ́ àwọn APC mọ́ báyìí, pẹ̀lú bó ṣe ní àlàyé wípé gbogbo ọ̀nà tí ẹgbẹ́ náà yóò fi wó lulẹ̀ ó ní Arẹ́gbẹ́ṣọlá ń gbà láti fi ti ẹgbẹ́ náà wò ó. Kò ṣàìṣe lálàyé wípé gbogbo ìgbésẹ̀ tí àwọn ń gbé nínú ẹgbẹ́ òṣèlú APC láti mú ìdàgbàsókè bá òun ní ìgbésẹ̀ Rọ̀úfù Arẹ́gbẹ́ṣọlá ń takò, tí ó sì ń ṣiṣẹ́ tako àwọn láti fi ṣe ègbè fún ẹgbẹ́ mìíràn. Nítẹ̀síwájú àlàyé tó ṣe, ó ní igun kan nínú igun ẹgbẹ́ òṣèlú APC èyí tí Rọ̀úfù Arẹ́gbẹ́ṣọlá gbé kalẹ̀ tí wọ́n pè ní Ọmọlúàbí Progressive Group, ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń ṣe ìforúkọsílẹ̀ ẹgbẹ́ wọn báyìí, tó sì ní òun rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun láti jìnnà sí ìgbésẹ̀ náà nípa pé kí wọ́n darapọ̀ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ Ọmọlúàbí Progressive Group tí Arẹ́gbẹ́ṣọlá jẹ́ bàbá ìsàlẹ̀ fún wọn. Ó tẹ̀síwájú pé gbogbo akitiyan àwọn láti yọ Arẹ́gbẹ́ṣọlá kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún ó ní ó jásí pàbó, pẹ̀lú bó ṣe jásí pé àwọn ti kọ lẹ́tà sí ìjọba òkè ìyún ẹgbẹ́ òṣèlú APC tó wà ní ìjọba ní ìlú Àbújá wípé kí wọ́n kéde Rọ̀úfù Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bí alábọ̀dé tí kò sì sí nínú ẹgbẹ́ náà mọ́ báyìí. Ó ní ṣùgbọ́n wọn kò tí ì gbé ìgbésẹ̀ kankan, àwọn ò sì lè fi iná sórí òrùlé sùn, òun ló fà á tí àwọn fi kéde Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bíi pé kò sí nínú ẹgbẹ́ òṣèlú àwọn mọ́, tí àwọn sì ti fún ní ìdádúró fún gbèdéke àkókò tí àwọn yóò fi rí ojútùú sí ìṣẹ̀lẹ̀ tí ń lọ lọ́wọ́ láàrin ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Iná ọmọ Ọ̀rárá ti ṣe bẹ́ẹ̀ ṣọṣẹ́ ní ìsọ̀ pákó èyí tó wà ní ìpínlẹ̀ Enugu ní agbègbè tí wọ́n pè ní Kenyatta Uwani ní ìpínlẹ̀ Enugu. Ó ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ti wáyé báyìí ní ìsọ̀ pákó náà lẹ́ni ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ tí ń ṣe ọjọ́ 5 nínú oṣù kẹfà ọdún tí a wà yìí,
pẹ̀lú bó ṣe jásí pé ìjàmbá iná náà ni ó ṣọṣẹ́ tí àwọn tí ọ̀rọ̀ sì ṣojú rẹ̀ lẹ́ni tí ó pe orúkọ ara rẹ̀ ní Joy tó sọ di mímọ̀ wípé lẹ́yìn tí iná mọ̀nàmọ́ná tàn ní ìsọ̀ pákó náà, ó ní iná dédé ṣẹ́yọ ní ìsọ̀ pákó ọ̀hún tí àwọn àjọ panápaná sì tètè jáde síbẹ̀. Ó ní gbogbo akitiyan àjọ panápaná ọ̀hún ó ní ó fa àdínkù tó dé bá ìsọ̀ pákó níbi tí ilé ìtajà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó ti jóná gbúgbúrú. Wọ́n ní dídé tí àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ iná pípa tí wọ́n dé sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, ó ní ó mú kí wọ́n rí iná náà pa tí ìjàmbá náà sì fi ṣọṣẹ́ ju ààyè ilé ìtajà 5 èyí tó jóná ráúráú lọ. Lábala ti eré ìdárayá báyìí, ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ti yan akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ náà. Ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea àti Tottenham tẹ́lẹ̀ rí ìyún Antonio Conte ó ní wọ́n ti yàn báyìí fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli láti máa jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ náà. Ẹni tó jẹ́ aṣíwájú àti ààrẹ fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ọ̀hún ìyún Aurelio De Laurentiis òun ló fi ìròyìn náà sójú òpó ayélujára Twitter rẹ̀ níbi tó ti sọ wípé àwọn ti yan Antonio Conte báyìí gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli.